onífísàn wèrè ẹ lọ sọ́ra yín o tẹ́ẹ̀rí físàn wèrè kiri ayé físàn tẹ́ẹ̀rí fúnra tẹ́ẹ̀rí síra yín nígbà tẹ́ẹ̀ fi lọ jíwèé fa oníwèé fa gbé físàn tẹ́ẹ̀rí síra yín nígbà táwọn tẹ́ẹ̀ jíwèé fa wọn tí wọ́n gbé lọ sí kóòtù tán ní kẹ́ ẹ lọ san owó ìtanràn físàn tẹ́ẹ̀rí síra yín tọ́lọ́pàá fi mú yín ìsìn ilẹ̀ wá ń rí físàn wèrè sí ọmọ ọlọ́mọ Adéyẹmọ ẹ má fọmọ Adéyẹmọ gba ráǹkì o gbogbo anybody tó bá fi ń rírìkúrì tó ń wíwìkú lórí ọmọ Adéyẹmọ orí ara rẹ̀ ni ó máa fi gbé o ó ní nǹkan yóò máa ṣẹlẹ̀ sí gbogbo ẹni bá ń wí wóróworó lórí ọmọ Adéyẹmọ ó ní nǹkan yóò máa ṣẹlẹ̀ sí máa gbadé páálí kiri ọba kíní kan àgbáyé àwọn aládé páálí ń wóróworó àgbáyé so ọmọ Adéyẹmọ Ọlọ́run ló fi síbi tó wà yẹn Ọlọ́run ọba ló fi síbi tó wà yẹn tó bá jẹ́ pé ká fi àdúrà jagun fún yẹn kó lọ mú kúrò nípò aburú bọ́ sípò tó dáa ni tí kì í bá ṣe kádàrá ní kò lórí ọmọ Adéyẹmọ wàláhì àdúrà gbogbo àwọn ẹni rere yóò ti mú ọmọ Adéyẹmọ kó mi tó wà tọ́rọ àwọn ẹni rere ń ṣàdúrà yàtọ̀ sáwọn èèyàn paruparu àwọn ẹni rere kì í tún wá ṣàdúrà lásán má ṣe ń ṣàdúrà ni wọ́n tún ń ṣe sàárà rẹ̀ láwọn tó àwọn èèyàn ń ṣe ní gbangba wọ́n tún ń ṣe ní kọ̀rọ̀ wàláhì mo fi Ọlọ́run búra tó bá jẹ́ pé kì í sọ Ọlọ́run ní dára tó bá jẹ́ pé èèyàn ló fi ọmọ kì í sí èèyàn ló fa ọmọ Adéyẹmọ pamọ́ gbogbo àgbáyé mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ wàláhì kì í sí èèyàn kan ló fa ọmọ Adéyẹmọ pamọ́ àwọn kankan ṣe sábàbí aburú ni Nàìjíríà àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe sábàbí aburú látara ọmọ Adéyẹmọ ni ìjọba Benin Republic wọ́n ṣe sábàbí aburú lásán látara ọmọ Adéyẹmọ ni la fi ń perí wọn torí tá a bá perí ajá á perí ìkòkò tá a fi ṣe la fi ń perí ọmọ Adéyẹmọ pẹ̀lú ibi tó wà táwọn náà báwọn náà fi pamọ́ kì í sàwọn tó bá já wọn ni àdúrà táwọn ìyá wa ń ṣe ní òwò ọmọlúàbí ní kọ̀rọ̀ àti ní gbangba ńkọ́ yóò ti mọ kúrò ńbẹ̀ ọmọ Adéyẹmọ ó ti kúrò níbi tó wà pẹ̀lú àdúrà tá à ń ṣe torí pé àṣẹ ń bẹ lẹ́nu wa ó sì ń bẹ lẹ́nu àwọn ẹni rẹ̀ ìyẹn tó sọ pé òun fún àwọn èèyàn àwọn ìjọba ní 14 days pọmọ Adéyẹmọ pọ̀ kó ńbẹ̀ 14 days yìí a ti ń bọ̀ ọ̀kà ìwọ tó ń prophesize wọ́n tó ń rí fíṣàn wèrè fíṣàn tó rí síra rẹ tó fi ń jíwèé fa oníwèé fa sọ́ọ̀ mà pé wà ó lè nìyẹn tá bá fẹ́ rán ọ lẹ́wọ̀n sọ́ọ̀ ti ní rán ọ lẹ́wọ̀n prọfẹ̀tì ká máa jalè prọfẹ̀tì ká máa jíwèé fa ní oyún lọ ń gbéwèé fa oníwèé fa lọ ń jalè lọ duplicate tí kì í ṣe tiẹ̀ so ṣé prọfẹ̀tì ká máa ṣe bẹ́ẹ̀ kẹ́yìn kan má rí fíṣàn gbogbo ẹ̀yin yàwá èyí mọ̀kàn fẹ́ rọ̀ ẹ dákun ẹ má rí láì lórí oúnjẹ ní fíṣàn táwọn àwọn kan tí ò létùmọ̀ tí wọ́n ń rí kiri ẹ má jẹ́ ká fi fíṣàn kankan ẹ má jẹ́ ká fi yí ọkàn yín padà lórí ìgbàgbọ́ tẹ́ ẹ ti ní torí pé àwa nígbàgbọ́ o ìgbàgbọ́ wa sì dúró bìkọ́dárì háìrì ìwọ̀ ṣàríhì adúró lórí ìgbàgbọ́ tó jẹ́ oore àti ìdàkejì ìntọ́ bá dáa tó bá wá Ọlọ́run ló mú wá tí ìdàkejì bá tún ṣẹlẹ̀ Ọlọ́run ló mú wá ìntọ́ ṣẹlẹ̀ sọmọ Adéyẹmọ wàlẹ́ Ọlọ́run fi pamọ́ ni Ọlọ́run fi pa káìmí rẹ̀ ó lè bá agun ni kó lè bá lò sẹ̀mí tó gùn náà ayé kíkú ó lè bá a rẹ kárùn ó lè bá a rẹ kọjá kófò àdánù kó lè bá a rẹ kọjá ẹ rí nígbà tó ọmọ Adéyẹmọ bá máa jáde pẹ̀lú ayọ̀ àti àlàáfíà àti àpẹẹrẹ tó gá yàtà ni ó fi jáde níbi tó wà tí yẹn kan a máa rí fíṣàn wèrè kan fíṣàn yẹn ò jẹ àwọn rárá ẹni ọba jẹ́ ni Ọlọ́run tó bá dá nǹkan mọ̀ tó bá téèyàn tá a bá rí fíṣàn gidi tí fíṣàn gidi bá jáde kódà kó má jẹ́ àfáà lórí fíṣàn kó má jẹ́ pásítọ̀ lórí fíṣàn kó jẹ́ wèrè tí wèrè bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé fíṣàn ni ẹni ọba jẹ́ ni Ọlọ́run mọ̀ pé ẹni ìdáyà Ọlọ́run fi ń sọ̀rọ̀ fíṣàn lórí ẹni tí ń sọ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ èmi á máa tọ̀ lọ́wọ́ rọ wèrè á máa sọ̀rọ̀ fún mi bí mo ṣe wà yìí wèrè á máa sọ̀rọ̀ fún mi ò sì ní kó ọ̀rọ̀ rẹ̀ dànù ṣùgbọ́n ẹlòmíì wèrè mi tó bá sọ̀rọ̀ sí mi tó bá sọ ọ̀rọ̀ sínú ìgbésí ayé mi mo máa kó dànù ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn mo máa kó wọn dànù. ìmí ń bẹ tó jẹ́ pé àlùjẹ̀nu lásán ni wọ́n máa sọ̀rọ̀ látara rẹ̀ nínú àwọn wèrè yẹn ìmí sì ń bẹ tó jẹ́ pé ìdáyà ni fi ń sọ̀rọ̀ kì í sọ ní sọ̀rọ̀ yẹn mọ́ kì í sọ ní sọ ọ̀rọ̀ yẹn mọ́. so téèyàn kan bá máa ń gbé adé oní páálí kiri tí ń pèrè ẹ̀ lọ́ba kíní kan àgbáyé kíní kan tí ń gbádé ń páálí kiri kéèyàn wá máa fi adé páálí wé láwà ní orí títí wáyé àfáà ní bàbá ọba ìwọ gbé adé páálí rẹ nìṣó láàfin kémi ò gbé láwà ní tèmi yìí adé tèmi yìí kémi náà gbé nìṣó láàfin kọ́ wá wẹ́n tí ọba ó dìde fún kọ́ wẹ́n tí ọba ó respect jù
máa gbádé wọn wíwòrowòro kiri ẹ̀yin èèyàn ẹ dákun ẹ ṣọ́ra fún fake prophecy ẹ ṣọ́ra ó ti pọ̀ káàkiri nínú ìlú ẹ ṣọ́ra mi ò condemn èèyàn kankan pé èèyàn kan ìwọ lọ́mà oníkálukú lọ́mà ṣùgbọ́n tí n bá rí prophecy tó jẹ́ níhù mọ́ mà tí n bá sì rí prophecy tí ò jẹ́ níhù mọ́ mà ṣùgbọ́n àfẹ́ kéèyàn káwọn èèyàn kan wá máa fi fake prophecy káwọn máa fi yí àwọn èèyàn wa ká máa fi yí wọn lọ́kàn padà ká máa fi kódà rẹ̀ sí báwọn èèyàn wa rárá àní gbà yẹn bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹ̀yẹ tẹ́ ń lọ sóògùn lórí kọ́mọ Adéyẹmọ ọmọdé torí property ọmọ Adéyẹmọ ti ń bẹ lọ́wọ́ yín ẹ̀yin rè àárín gbogbo àṣírí yẹn lọ́wọ́ wa yìí tẹ́ ń lọ sóògùn torí property ọmọ Adéyẹmọ ti ń bẹ lọ́wọ́ yín pé kọ́mọdé níbi tọ́wọ́ yẹn kọ́mọ bọ̀ ń bí ọ wà wàhálà yìí ọ̀bọ̀ ẹ̀yin ni ò ní dé báwo ẹ lọ múra o kò ní dé báyìí tẹ́ ẹ bá jáwọ́ gbọ́n tẹ́ ẹ bá jáwọ́ ẹ lò sẹ̀mí tó gùn yóò dẹ̀ dé báyìí ìgbà tẹ́ ẹ bá lọ sọ pé kọ́mọ̀dé torí property ọmọ Adéyẹmọ ti ń bẹ lọ́wọ́ yín wàláhì ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ ni o kò sì ní dé báyìí lókè yèèpẹ̀ ẹ ti kú torí pé ẹ fẹ́ kó dé ni kò wá ní dé báyìí láyé ẹ ti wà lọ́run kó tó dé tọrọ ọmọ Adéyẹmọ máa dé láìpẹ́ ọba tó fi pamọ́ síbi tó wà ọba náà ni ó mú jáde àwọn ọ̀lágbára wà máa ń yàtọ̀ wà kálí alàlàyé fàwọ́ àṣìbù àwọn ọ̀lágbára a sì lóògùn a sì ní kankan ṣùgbọ́n agbára lé Ọlọ́run àmọ̀ pé tá a bá ṣàdúrà àdúrà wa ń ṣẹ àdúrà wa sì ń gbà lórí ọmọ Adéyẹmọ wàláhì mọ́ bọ́lọ́sùn àdúrà wa ń gbà lórí ọmọ Adéyẹmọ ọ̀kan tí ìmú jáde ń bí ọ wà ní yóò sì mú jáde láìpẹ́ 14 days rí àti ń bọ́ ọ̀ka ìwọ́tọ́ ló láṣẹ lẹ́nu ọ̀sá ti fún ìjọba 14 days pé láàrin 14 days yóò jáde àti ń bọ́ ọ̀ka 14 days yẹn ìgbà yẹn látò mọ̀ bọ̀yá lóòótọ́ fake prophet ni ẹ àbí original prophet à ń bọ́ ọ̀ka 14 days yẹn à ń bọ́ ọ̀ka. kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho? ọ̀run bá mi sọ̀rọ̀, ọ̀run kọ sí mi, ọ̀run kọ wàhálà síwájú mi. Olúwa ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà wípé tó bá jẹ́ pé lóòótọ́ lọ nífẹ̀ẹ́ Sunday Igboho, wípé tí a bá bẹ́gi légi tòkè ẹ̀ la máa kọ́ yàn, tòkè ẹ̀ la máa kọ́ yàn, tòkè ẹ̀ la máa kọ́ yàn. Ibi tí Sunday wà ìyà ò jẹ́ o. Olúwa ní kí n sọ fún yín pé tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Sunday Igboho, Akíntóyè ẹ sọ fún Nàìjíríà wípé ẹ ò ṣe Yorùbá nation mọ́. Mo wá béèrè pé Olúwa kí nìdí? Olúwa bá mi sọ̀rọ̀, ó ní inú odò sí ìpínyà. Photo, no be juju be that. Tell the boy na ya mumu na too much. You be mumu. You think say you dey wise. You are a mumu man. You are a mumu man. As them throw the tear gas, if for something way bad for issue, we just pray. They say our mumu done too much, our mumu done too much. You be mumu, they call other people mumu. They never show you say you be mumu. Nigeria is not for Desani. Nigeria is not for Charlie Boy. Nigeria is not for Goodluck Jonathan. Nigeria is not for Alhaji Mujahid Ogbasarala Odiabali. It's not for us. The earlier we realize this, the earlier every one of you realize this, the better it will be for us. That Nigeria is not for us. How many times would they tell you before you know that Nigeria is not for you?